gbajúgbajà àwọn òǹkọrin fújì tá a mọ̀ dúdúdúdú King Dr. Saheed Òṣùpá àti Alhaji Wasiu Alabi Pasuma Wonder ọ̀gá ńlá gbogbo onífújì wọ́n tún ti fẹ́ bẹ̀rẹ̀ o. Àwọn olólùfẹ́ wọn tún ti fẹ́ bẹ̀rẹ̀ o. Wọ́n fẹ́ lo parí olódó láti ti fi dá ìjà sílẹ̀ díẹ̀díẹ̀ láàrin àwọn àgbà òṣèré fújì yìí. Ó sì yẹ ká ṣọ́ra, ó sì yẹ ká bẹ̀rẹ̀ ìkìlọ̀ yìí torí pé bí ti bẹ̀rẹ̀ lélẹ́yìí wọ́n tún ti fẹ́ bẹ̀rẹ̀ o. Wọ́n tún ti fẹ́ bẹ̀rẹ̀. King Dr. Saheed Òṣùpá ó dàbí ẹni pé òun máa ń dọ́gbọ́n fẹ́ ṣàánú àwọn èèyàn lábẹ́lẹ̀ tí kì í máa ń fẹ́ kí nǹkan kó hàn sáyé. Ìmí kò rọ̀gbọ́n ẹ̀dá ó máa hàn sáyé gbangba ni. Tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà tí Àgbàlá Gabriel tí ó gbé ọ̀rọ̀ ìyàgbó ńkan tí wọ́n bá ìyàgbó ńkan àgbàlagbà òṣèré sinimá ni tí máa ń ṣe rí àjẹ́ tí wọ́n bá tún lè ṣe rin gidi tí wọ́n ra mọ́tò fún. King Dr. Saheed Òṣùpá ó fi owó ránṣẹ́ sí ìyàgbó ńkan through Pastor Gabriel Àgbàlá Gabriel yẹn tẹ́ ẹ̀ bá gbàgbé. King Dr. Saheed Òṣùpá olórin fújì bákan náà nígbà tí ọ̀rọ̀ parí olódò yìí tó búrẹ́kẹ́ tí Àgbàlá Gabriel tó gbé parí olódò bọ́ta tí wọ́n ra mọ́tò fún parí olódò tí wọ́n kó oríṣiríṣi nǹkan oúnjẹ fún ìyàwó parí olódò kó máa tà. King Dr. Saheed Òṣùpá ó tún pe parí olódò lábẹ́lẹ̀ ó fún ní nǹkan. Òṣùpá Saheed akóredé máa ń dé tọ̀rọ̀ gbìyànjú ṣe nítorí ẹ̀ ṣe fún mi kan náà tó lọ́wọ́ máa wà pẹ̀lú ẹ̀ èmi ní kọ́kọ́ náà dẹ̀ ṣe fún gbogbo ẹlẹ́dàá wa tá a ṣe fún àti wọn máa pèsè fún. Àmọ́ àwọn èèyàn mi bàbá ló dá fa àbáwá sí òpin ní mi nítorí ẹ gbàgbé gbogbo ẹ̀ náà kọ́ láriwo. Òṣùpá bákan ló lọ sí anaro kọ́ Alhaji Wasiu Alabi Pasuma wọ́n ti kọ́kọ́ ló ní kọ́mọ kan pè mí èmi ò mọ̀ later I saw their message pé parí olórúkọ máa ń sí mi wọ́n lè ti pákéjì nǹkan ńlá mi ní láàrú ẹ̀ Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá ọ̀nà ti dá sọ̀rọ̀ mi ti pákéjì heavy fún mi gbogbo ẹ̀yin tí ẹ̀ dá sọ̀rọ̀ mi lọ́ máa dá sọ̀rọ̀ yìí ní gbogbo nílò máa dùn lágbára lọ èyí lọ́jọ́ iléyá à ń dúpẹ́ lónìí pé ọdún ìbáwa láti ọdún tó ń bọ̀ kò ní báwa ní sáré ọ̀tá wa ló máa ṣe lẹ́yà parí olódún náà ní Àsùnkúngbọ́lá àwọn kan ní mi Àsùnkúngbọ́lá bẹ́ẹ̀ ni àwọn kan ní ògbó tuntun bẹ́ẹ̀ ni ògo yẹn ọlọ́run mi ti káyé fọ́ bù mo kí n lẹ́ẹ̀kan sí ẹ ṣeun dúpẹ́ God bless you all my fans all over the world thank you very much God bless Àgbàlá Gabriel God bless you again thank you àwọn ìdájọ́ yẹn ti pẹ́ ẹ. ẹni tó ń rí àsọ̀tá ẹ ó lè padà wàá ṣe dáadáa sí ẹ o ẹ má ṣe ẹ ń béèrè tó fún lọ́dọ̀ tèmi parí olóde gan ò sọ ṣùgbọ́n nǹkan confirm ẹ pé bí owó ni o bí nǹkan mèremère ni o ṣùgbọ́n Saheed Òṣùpá àwọn oore tó ń ṣe yìí kò fẹ́ kó hàn rẹpẹtẹ sáwọn èèyàn parí olódó èyí ló jẹ́ ká mọ̀ wípé Saheed Òṣùpá ó ṣe oore ńlá bàǹtàbàǹtà fún un parí olódó wá gbé Òṣùpá ó gbèrú gan ó bẹ̀rẹ̀ sí ní fọ́n rere ẹ̀ Òṣùpá ó ṣe o Òṣùpá ó ṣe o tẹ́ ẹ bá dẹ̀ rí tó ń lọ tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé ó dàbí ẹni pé parí olódó ó dàbí pé ó súnmọ́ Wasiu Alabi Pasuma Wonder ju King Dr. Saheed Òṣùpá lọ kí ló dé tàbí sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wo fọ́tò eléyìí tí parí olódó tó gbé síbi kìíní Facebook ẹ̀ lẹ́yìn ẹ̀ cover page ẹ̀ rí pé òun àti Pasuma Wonder ní ọjọ́ ya fọ́tò yẹn ẹ ṣe yẹn lé ní àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ tó yẹ pé àwọn èèyàn máa ń sọ pé ó dàbí parí olódó ó súnmọ́ Paso ju Òṣùpá lọ ṣùgbọ́n lásìkò yìí Òṣùpá ló dìde ìrànlọ́wọ́ sí parí olódó ìyẹn ni pé ẹni tí ò tí ì kú kò tí ì mọ orúkú tó máa pa òun kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣe rere fún èèyàn láyé ìwọ máa wọ́ tàkọ́tà ń bẹ̀ ó mọ̀ bóyá mi ò sọ pé ọ̀tá ẹni King Dr. Saheed Òṣùpá jẹ́ sí parí olódó ẹ má ṣe mí gbọ́ o mi ì dẹ̀ sọ pé wọn ò fẹ́ràn ara wọn ṣùgbọ́n King Dr. Saheed Òṣùpá èyí ló fún parí olódó ní nǹkan yìí ní nǹkan lábìrìkìtì létà ẹni àwọn olólùfẹ́ tí wọ́n jẹ́ ti Pasuma Wonder wọ́n bẹ̀rẹ̀ sí ní pe Alhaji bóyá wọ́n pè bí àwọn ò pè bóyá Wasiu Alabi Pasuma Wonder ọ̀gá ńlá gbogbo fújì bóyá òun náà lórí tó ń lọ lórí íńtánẹ̀tì pé kí ló ṣẹlẹ̀ King Dr. Saheed Òṣùpá ó ti ṣe léyìí fún parí olódó ní Pasuma Wonder náà bá pe parí olódó bàbá ẹ má wọ́rì ẹ jẹ́ ká ríra parí olódó ó tún lọ rí Paso wọ́n tún gbé nǹkan fún parí olódó parí olódó ó ti di gbajúgbajà bẹ́ẹ̀ náà ló ń gbà lọ́tún bẹ́ẹ̀ náà ló ń gbà lósì oúnjẹ alẹ́ ni ẹ mọ̀ pé ẹlòmíì á ti máa ṣiṣẹ́ bọ̀ oríṣiríṣi iṣẹ́ láti máa ṣe bọ̀ nínú iṣẹ́ tó yàn láàyò tó jẹ́ pé tó bá ti ń di ọwọ́ alẹ́ gẹ̀rẹ̀ báyìí
ní nǹkan mèremère á bẹ̀rẹ̀ sí ní rogún sọ́dọ̀ ẹ̀ bíi ti parí olódò yìí. Ọlọ́run ọba mi òkè ṣàánú gbogbo àwọn tí ìyà ń jẹ o, gbogbo àwọn tó nílò ìrànlọ́wọ́ pátá Ọlọ́run ọba mi òkè dákun rán olùrànlọ́wọ́ sí gbogbo wa pátá láìṣẹ́kù kan. Àwọn èèyàn wọn tún ti wá bẹ̀rẹ̀ sí ní fan tí ò yẹ kí wọ́n fà báyìí pé Saheed Òṣùpá òun ló ran àwọn èèyàn lọ́wọ́ yẹn, àwọn tó jẹ́ ti Paso ìní Saheed Òṣùpá ń ràn lọ́wọ́. Ẹ̀yin èèyàn ẹ tún ti fẹ́ bẹ̀rẹ̀ Paso náà kú sùn parí olódò Paso ti fún ní nǹkan o, ọ̀rọ̀ wa tán bí ẹjọ́ kú sáké ọ̀rọ̀ parí. Àti Saheed Òṣùpá àti Wasiu Alabi Pasuma Wonder olórin fújì làwọn méjèèjì wọ́n sì ti dàgbà. Bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ jà wọn ò ní jà, kí tiẹ̀ náà fẹ́ jà lé lórí torí ìparí olódò. Ẹ fọ̀rọ̀ lẹ̀. King Dr. Saheed Òṣùpá ń jẹ́ túmọ̀ yìí pé ó ra jẹnẹrétọ̀ ńlá mìkánò ńlá gbẹ̀ngbẹ̀ ó rà fún Àgbàlá Gabriel, ìyẹn pásítọ̀ Gabriel, Àgbàlá Gabriel, eléyìí tó jẹ́ pé ó ń tú àwọn àgbàlagbà òṣèré yẹn, ó ń gbé wọn jáde káwọn èèyàn kí wọ́n bá lè ràn wọ́n lọ́wọ́, kí àwọn èèyàn kí wọ́n bá lè help wọn. Pásítọ̀ Gabriel ń ṣe dáadáa, ó ń gbìyànjú gan ni o, ó ń gbìyànjú púpọ̀. Bá a bá rí àwọn pásítọ̀, àwọn olórí ẹlẹ́sìn bẹ́ẹ̀ tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ fún àwọn àgbàlagbà, àwọn tó kù díẹ̀ káàtó fún, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ṣe gudugudu méje àti àyà mẹ́fà sẹ́yìn nínú iṣẹ́ tí èèyàn láàyò, wọ́n á bẹ̀rẹ̀ sí ní rí nǹkan jẹ, wọ́n á bẹ̀rẹ̀ sí ní rọ́wọ́ họrí. Àbẹ́ẹ̀ mọ́ ni King Dr. Saheed Òṣùpá ó ń ṣoore lábẹ́lẹ̀ tọ́pọ̀lọpọ̀ ò mọ̀, èyí tẹ́ ẹ bá mọ̀ náà lẹ mọ̀. Pasuma náà ò kẹ̀rẹ̀, Pasuma náà ń ṣe tiẹ̀, ṣùgbọ́n àwọn olólùfẹ́ yìí náà ní nǹkan, wọn ò ní fẹ́ kíkan jù kan lọ, ṣùgbọ́n kò sí ní tẹ́ ẹ fẹ́ ṣe sí i, ìkan máa padà jù kan lọ ni.